yá òròkì láwà TV láwà ọ̀rọ̀ túre o ọ̀rọ̀ túre o lágboolé fújì lágboolé fújì eléyìí tún kà mọ̀mọ́ ọ̀rọ̀ rẹ o bó bá ṣe ń wáṣẹ̀ àní a máa fún yín jẹ ọ̀rọ̀ kan ló tún ṣẹlẹ̀ yìí o nípa tani nípa bàbá àgbàlagbà shockey ìyẹn ọmọ Barrister gangan ọ̀rọ̀ tó sọ nípa ọ̀rọ̀ tó sọ ẹnìkan ló tún mélé jáde ṣùgbọ́n kí n tó play ẹ̀ fún yín ẹ má gbàgbé láti like kẹ́ ẹ bá mi share kẹ́ ẹ dẹ̀ bá mi kọ́mẹ́ǹtì ní ti dáadáa ni o Sọ̀rọ̀kìlàwà TV àjọ máa gbé yẹ̀wò náà ni a máa rọgbọ́n méjì mẹ́ta kọ́ńbẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ tẹ́ni sọ ṣóòótọ́ ló sọ ni àbí òun náà kọ́ tún gbèsè yín ẹnìkan jẹ nìkan lọ ẹ jọ̀ọ́ kí n tó play ẹ jọ̀ọ́ mi ò fẹ́ pè mi ò fẹ́ tó ráwọn kan wà oníkọ́mẹ́ǹtì sọnù tán máa ń kọ́mẹ́ǹtì ẹ rọra fọ́rọ̀ ọlọ́rọ̀ ẹ rọra fún ọ̀rọ̀ ọlọ́rọ̀ àwọn ò ní búyàn but àjọ máa gbé nǹkan tí àwọn èèyàn bá sọ àjọ máa gbé yẹ̀wò síra wọn ọ̀rọ̀ ni ẹni sọ nípa Shockey Àkànjí ẹ̀yin ọmọ Barrister ẹ gbọ́ nǹkan tí Mr. Man yìí sọ ẹ jọ̀ọ́ kò ní bàjẹ́ Sọ̀rọ̀kìlàwà ẹ má gbàgbé like share kẹ́ comment ó yá kò ní bàjẹ́ ẹ jẹ́ ká lọ. bọ̀dá Shockey mo gbọ́ nú interview náà pé ẹ lọ Mẹ́kà so mi lè address yín náà ju òǹkú àbí bọ̀dá lọ. What is the meaning of that interview that you went to granted? Interview yẹn èmi ti conclude pé ẹ̀yin gangan lẹ́ ń da Fuji ẹ ti rí i pé Fuji yẹn fẹ́ máa tó bọ̀ ẹ kàn wò pé kẹ́ tún dàrú sí i. Let me tell you something about that interview. People may not know the difference between brain and wisdom. Brain and wisdom, they are two different things. You interview tẹ́ ṣe yẹn, you use your brain. Ẹ ń lo brain yín láti wò pé tí ó bá jẹ́ pé Wasiu Ayinde ti wà ní level tó wà yẹn ni ọ̀tọ̀ ni nǹkan tẹ́ bá sọ. But torí pé mọ̀ pé Wasiu Ayinde wà ní level kan tẹ́ mọ̀ pé ẹ lè ta sí anyhow lẹ ṣe fagídí sọ wípé bàbá wa ni. I can tell you in that video ẹ gbà fún ẹnìkan kan bẹ́ẹ̀, and that doesn't make you wise. You don't have wisdom. You use brain. You know when somebody is using brain to communicate, emotion control brain. Do you know what makes you to have wisdom? Is when you have a heart that love. Your heart is so bitter. The interview yẹn mi ò bá má sọ nǹkan kan lórí ẹ o tí ó bá jẹ́ wípé you are doing like this, you are doing like this, for not say anything about it. And that kind of person you are very dangerous. Respecting nobody in that video. Kò sẹ́ni kankan tẹ́ pọ́nlé tó fi dórí bàbá yín gan tẹ́ ń pè ní Barrister. You are just talking arrogantly. You want people to know who you are and how. And even in that video, even you yourself, you still disgrace yourself in that video, in that interview. Go and listen to it very well. Go and listen to it very well. I don't know how people, but me, I used to think deeply. You are saying nínú gbogbo ní Fuji pátápátá, Obesere àti Pasuma nìkan àwọn ni wọ́n dáa jù. Nínú gbogbo ní Fuji, according to your interview, àwọn náà nice jù because they were nice to you. Àwọn méjèèjì yẹn náà dáa jù because they were nice to you. But every other people, they are bad because you have personal issue.
That is not how to communicate an interview. As a position of who you present yourself to be Omo Baba Barrister. And now let me tell you, if you want to represent Barrister true, mo kéré gan o, but with the figure tí mo read the Barrister see, Barrister cannot come out to come and talk like that. Baba, you too talk too much. Ẹ ti rojọ́ jù nínú fídíò yẹn. You are just talking. And even ọ̀rọ̀ tẹ́ ń sọ gan ò bá nǹkan tí presenter ń béèrè mu. You are just talking what is. You have a bitter heart. You have a bitter heart. And you are still arrogant. Arrogance yìí ni pé so Pasuma, you don't put respect. So Obesere, you don't put respect. What's why in the gan feel respect again? You just put the respect because you know it has beyond what you can talk. So you make us know that Ibati K1 tí ó jọba ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe lọ Malova tẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe convince bàbá gun fẹ́ wá sí Ìbàdàn láti wá dé Saheed Òṣùpá ní adé ọba tó dẹ̀ jẹ́ pé ọba tó jẹ yẹn náà wà lára nǹkan tó ń dá fújì rú. Till now, according to you, Òṣùpá close mọ́ Wàsíù, so ẹ̀yin lẹ wá kù kẹ́ lè dá fújì rú o torí bàbá ò bínú nígbà tí K1 ń jẹ ọba. Ẹ̀yin lẹ wá kù tẹ́ ní pé kí Òṣùpá wá jọba ní Ìbàdàn tẹ́ force bàbá lọ. Listen to yourself. Látìgbà tí Òṣùpá dẹ̀ ti jọba yẹn ní fújì ò ti tó mọ́. Láàrin òun àtọ̀rẹ́ tó jẹ́ Pasuma ti gún mọ́. Láàrin òun àti K1 tí wọ́n jọ wà tẹ́lẹ̀ àárín wọn ti gún mọ́. Then you see that you are the problem of Fuji music. You are the problem of Fuji music. Then you now still came out in disguise. Pé Òṣùpá ò ṣe ọba tó jẹ ṣé ó ń gba ìṣàkọlẹ̀ ni àbí kí ló yẹ kó fi san fún ẹ? Kí ló yẹ ọba tẹ́ fi jẹ yẹn? Kí ló yẹ kó fi san after tó jẹ́ pé òun náà ní nǹkan tó dáa tó put ẹni ẹlẹ́ni to raise torí àti gbà yẹn everybody wọ́n ti ń sáré tí wọ́n sinmi mọ́. So you paint your baba late Sikiru Ayinde Barrister, you don't paint him well pé àwọn náà lo Òṣùpá as joker. Listen to that interview very and you nínú lẹ́yìn Wàsíù Ayinde tó máa ń fún wa ní Barrister dáadáa dá Òṣùpá that you attack tó ní kò jẹ́ nǹkan kan tó ń bú tó ń sọ̀rọ̀ sí ṣàkàṣàkà yẹn pé o ṣoore fún Òṣùpá yẹn ló dẹ̀ ṣì ń protect. Ó wà lára àwọn tó ń protect orin Barrister till now, tó ń protect image Barrister till now. Ó ní gbogbo àwọn tó ń ṣoore fún Barrister wọn mọ̀ fún Barrister. Àwọn tó ṣoore fẹ̀yìn gan ṣe é mọ̀. Mo mọ̀ gbà Ọ̀túnba Tòkunbọ̀ tí màá yẹn fi ọmọ ẹ̀ tó ń kọ hip hop sílẹ̀ tó ń wọ́ yín kiri náà, tó ń wọ́ yín kiri, tó ń ra mọ́tò fún yín, tó ń gbalé fún yín lÉkòó. He did a lot of things for you. Kí lẹ fi san fún wọn? Ẹ̀yin gangan tẹ́ ń sọ pé Barrister ṣoore fún yàn, ṣé gbogbo èèyàn tó ṣoore fún yàn ló máa wá dúpẹ́ ni? Èèyàn mélòó ló ṣoore fẹ́yìn gan tó wá dúpẹ́? Àwọn tán tún wá ń protect Fuji music, tán jẹ́ ká máa gbọ́ Fuji music. Ẹ̀yin tún wá ń fẹnu tẹ́ńbẹ́lú wọn. Ẹ̀ ń sọ pé Táyé Currency is no way. Tí ó bá jẹ́ wípé ẹ̀yin gan délé ẹbẹ́ bà, tí ó bá jẹ́ iṣẹ́ tí Barrister ti ṣe sílẹ̀ fún yín, ta ni yín láti jókòó táwọn Pasuma àtàwẹ́wẹ́ tẹ̀ ń rìn kiri pẹ̀lú gbà? How old are you? Ẹni àwọn kan tó èjì kan, ọmọ ọdún mélòó wá ni wọ́n? Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ sọ, ẹ̀ṣẹ́ rí ẹni tó bá fẹ́ grant interview tó bá ti mọ̀ pé wàá máa pẹ́ kọ̀kọ̀ sọ̀rọ̀, don't go and grant it again. Àwọn kan ló ń da Fuji rú. Mention their name. Me, I am mentioning your name now with evidence. With evidence. With evidence. I can tell you orin ìgbà tán ṣe party Olúbàdàn kan nìbàdàn tán pè yín kẹ́ wá kọrin jọ yẹn. Tẹ́ mọ tí yó lórí stage, you are totally drunk. Mo wà ńbẹ̀ ni o, mo sọ fún mi o. You are totally drunk. Ẹ̀yin tẹ́ lọ tẹ́ ń gbé image Barrister tẹ́ then ẹni pé kó yẹ kán ti dá yín mọ̀ by face
pé ọmọ Barrister ni wọ́n ń fojú dáyàn mọ́ o wọ́n yọ kúrò ń bẹ wọ́n ń fojú dáyàn mọ́ àìmọye èèyàn mo lè Google search ẹ̀sìn look alike Barrister there are plenty all over the world nítorí if you prove ara yín as ọmọ Barrister ni pé kí lẹ ti ṣe to boost Fuji up. I did my own part. What are you have done to boost Fuji up? Ẹ ń fẹnu tẹ́ńbẹ́lú àwọn tó ń gbé Fuji lárugẹ. Èdè àpọ́nlé kẹ́tì ẹ̀ ṣẹ́nu kù. Ẹ wá ń ṣẹnu ẹ̀ kàn lánú. You are just talking. It shouldn't be like that. You are an elderly person. Èbó ẹ̀ gan-an náà ò lọ dáadáa pé sọ pé ń gba Amẹ́ríkà. That doesn't make anything. I don't want to. Me, if I could have been pay, or I'm just being emotion. You should have at least apply wisdom, diplomacy. To bá jẹ́ pé you don't have a bitter heart. Now imagine you have personal issue with Òṣùpá, with gbogbo bẹ́ẹ̀ sọ ni. You have personal issue with Taye Currency, by you even attacking him on a live video. Do you know who Taye Currency is? Òun ló ń kọ gbogbo stage tó ti ń pariwo Fuji kiri yẹn ó ń pariwo image and to claim to be your popsi ni. Now you want to èèyàn tó ń ṣiṣẹ́ popsi ẹ tó dẹ̀ ṣe dáadáa ń díẹ̀ tó fi ọmọ èèyàn tó fi yanjú ó wá fẹ́ recognize ẹ̀ ní wọ́n ń gbé abọ́ fún wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwò. What does that kí ló bí yẹn wá nínú interview yẹn? And you said affect build here new you shouldn't mention anything love again. You are using brain to use that platform to tackle, to let people know who you are. You are not ready to build. The interview is, you present the interview to destroy everybody. Everybody will think you are Baba's favorite, you are Baba's favorite. Anything Baba sick, Òṣùpá ò lọ wo Baba ní sick bed. Téèyàn bá sick téèyàn lọ wò ẹni yẹn ń gbàdúrà wípé kẹ́ni yẹn jáde wá bòun láyọ̀ ni ẹ má fi ṣèbínú kò ń ṣe ìgbà àkọ́kọ́ tí bàbá máa sick nìyẹn kéèyàn wá sick nsìn kẹ́tì ọmọ àwò ṣé ẹ̀ ń rokúrò ni tó bá jẹ́ yẹn nìkan ni ẹ̀ṣẹ̀ tí Òṣùpá ṣẹ̀ tí ò jẹ́ wípé ìṣàkọ́lé àbẹ́ni ti ní you should think about it. And even you nígbà tí bàbá wà láyé mo gbọ́ story pé ẹgbẹ́ bọ̀ náà mo gbọ́ story pé ẹgbẹ́ bọ pé kí bàbá lọ pé bàbá tó wà láyé ni ò jẹ́ kó goyin yọ. And is that you that come on social media to come and be Baba mi, I will appreciate if you can go and do another video to appreciate everybody that carry the banner of Fuji music. Tó bá yẹ pé bẹ́ẹ̀ yín ṣe gbé ẹ̀yin tẹ́ ń claim mọ́mọ́ bàbá tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe gbé ní gbogbo àwọn yòókù yẹn ṣe gbé ni where will Fuji be? America tẹ wà yẹn show mélòó lẹ́ẹ̀ lọ́nbẹ̀. Where will Fuji be? Tó bá yẹ pé bẹ́ẹ̀ yín ṣe gbé tẹ́ ń mutí lórí stage tẹ́ bí tẹ́ ẹ̀ mọ̀ àmọ́ bóyá hip hop lẹ́ ń kọ bóyá Fuji lẹ́ ń kọ ṣé ká ní bẹ́ẹ̀ làwọn yẹn ṣe gbé ẹ máa rí image ẹ̀. And you said Barrister is the most popular. Tí bàbá bá wà láyé ńsìn yìí tán bá wà láyé ńsìn tán bá gbé wọn lẹ́hìn Fuji tán gbé Paso lẹ̀ bàbá Paso máa ní crowd ju bàbá lọ torí youth ńsìn youth mélòó ló ń gbọ́ Barrister mọ̀ ṣé bẹ́ẹ̀ ni tó yẹ kẹ́ máa kọ pattern Barry yẹn náà lẹ́ lọ jókòó síbẹ̀ yẹn kẹ́ máa kọ pattern Barry ńsìn yìí kán máa kọ pattern Taye Currency kán máa kọ pattern Paso kán máa kọ pattern àwọn kìíní ayé máa jó wọ́n sọ pé àwọn kan ń copy ẹ̀ nìkan ṣẹ́yìn náà orin olórin kọ́lẹ̀ yìí náà ń kọ ni. Ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe o ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe o. If you want Fuji music to be clean, let's go straight to the point. Everybody should settle. Dandan kọ́ ni kẹ́ diplomacy, don't talk too much. Don't talk too much. You already Ladies and gentlemen, I am pleading in Yoruba, I am begging. Mo ń bẹ̀ yín. Stick to Orokilawa TV, you will love it. Orokilawa we offer you nothing but 100% pure entertainment. Subscribe if you have not subscribed and keep watching our content because big things is coming on that channel. Yeah. Orokilawa.